àwọn tọ́lọ̀ bá kádàrá pé wọ́n rí kílípù kan tí a ṣàlàyé níbẹ̀ bí ọdún bíi 4-5 sísìn ipe sọ́ọ̀hún yìí òun náà ni ìta nàbí máa fi ń bu jákà sọ́ọ̀hún yìí náà la gbé wá lọ́dún yẹn sọ́ọ̀hún ilé farada rasulullah sallallahu alaihi wasallam sa'an min tamr wa sa'an min sha'ir nàbí a máa ṣe lọ́rọ̀ yẹn fún gbogbo àwọn àlùmọ̀ ìpè sọ́ọ̀hún ẹ̀yọ̀ kan òun náà ni kí wọ́n yọ nínú wíìtì ni o àbí nínú làbídùn ni o tí wọ́n máa jẹ́ jákà zakatul fitr fún orí kọ̀ọ̀kan múdù 4 òun ló máa ń ṣe déédéé sọ́ọ̀hún múdù 4 òun ló máa ń ṣe déédéé sọ́ọ̀hún ẹ̀yọ̀ kan ẹni bá yọ sọ́ọ̀hún kan àbí ọ̀wọ́n múdù 4 bákan náà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wádìí mo padà wá rí i pé múdù tí mo fi hàn àwọn èèyàn gbà yẹn múdù yẹn àwọn kọ́ńpìnì tó ṣe mistake ni wọ́n ṣe torí pé agolo mílìkì 12 òun ló kún sọ́ọ̀hún yìí láfiṣe fati wá ń gbà yẹn pé wọ́n tó fẹ́ yọ jákà ago mílìkì 12 nínú ráìsì nínú ẹ̀wà nínú àwọn nǹkan táwọn fi yọ jákà yẹn òun náà ní orí kọ̀ọ̀kan but later mo padà wá mọ̀ pé sọ́ọ̀hún yìí kò correct ìtumọ̀ ni pé fatiwa tèmi náà ṣe ọ correct ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa gbogbo ẹni tó bá ti rí clip yẹn ọ̀rọ̀ tó wà ń bẹ̀ ẹ̀ má lò ó mọ́ a wà mú agolo yẹn a kì í bọnu ráìsì àbẹ́wà àbí jéró àbí wheat a wà yọ 2 rẹ̀ ní òkun sọ́ọ̀hún kan àfa wọn nísìn àfa ọba wa wọn nísìn tí ó fi dá wa lójú pé agolo mílíkì 12 nínú ẹ̀wà nínú ráìsì nínú gàrí 12 rẹ̀ ní ó máa jẹ́ sọ́ọ̀hún kan tábà tí wàá yọ 12 àti yọ tẹ̀rí kan. baba Shaykh Salih Al-Fawzan nínú àwọn àlùfáà wa wọ́n jẹ́ àwọn àfa gbà fún wa lágbàńlá yẹlẹ́ ni wọ́n ní 3 kilo nínú ráìsì ẹ̀wà làbídùn òun náà ni jákà orí kan nígbà tá a wá da ráìsì 3 kilo síbi ó wá kún ó tún wá sẹ́kù tàbí kílò ọ̀dàrú láyé bọ̀dù sọ́wọ́n eléyìí àwọn kọ́mpìnì tó ṣe wọ́n ṣe mistake ńbẹ̀ kò pé nígbà tá a wá wò pé ọ̀dà 3 kilo tí ọkọ̀ rẹ̀ tì táwọn àlùfẹ́sìn tí wọ́n sì sọ̀rọ̀ lérí ẹ̀ agolo mélòó ni wọ́n wá jẹ́ tá a bá fa agolo méèkì wọn a padà wá rí pé 16 agolo 16 òun náà ni jákà orí kan nínú ráìsì ni ẹ̀wà ni o làbídùn ni o jéró ni o kò ní jẹ́ 12 mọ́ èmi ò mọ̀ọ́mọ̀ láti sọ tí ò correct fáwọn èèyàn èmi rà ní maka ni mo dẹ̀ gbára lé pé nígbà mo ti ra maka yẹn ó láti correct later la wá rí pé àwọn company yẹn measurement yẹn wọ́n ṣe mistake mbẹ́ gbogbo àwa tí a bá fẹ́ máa yọ jákà nísìn 3 kilo káwọn fúnra wa àwọn tí a bá fẹ́ lo agolo 16 agolo mílìkì 16 nínú ẹ̀wà rice jéró àtàwọn nǹkan míì tí a mọ̀ pé a máa ń jẹ láwùjọ wa Rabbana la tu'akhidhna in nasina aw akhta'na ọlọ́wọ́n bá ní àwọn ẹni rẹ̀ kọ́fà wá náà sínú wọn ìdí wọn máa ń sọ ní pé ọlọ́wọ́n bá ọmọ bá wa wí mọ́ mọ́ wa pẹ̀lú mistake tá a ṣe kíní tá a ṣe àbẹ́yìí tí a gbàgbé nídìí bẹ́ẹ̀ mo ti correct ara mi o I made a mistake mo dẹ̀ ti ṣe kíní jama mo ti wá correct ara mi ó ti kú lágolo mílìkì 12 agolo mílìkì mélòó lọ́dà ń ṣe jama 16 òun náà ni orí kan ẹ̀yin mẹ́wàá nínú ilé agolo mílìkì lọ́nà mélòó ni ó jẹ́ yẹn 16 times 10 yìí tó bá jẹ́ òun náà ní tẹ́ yọ a kì í láyà kárí mistake ká wá dákẹ́ síbẹ̀ ìpè àyìnbá àti sọ yẹn àti sọ nìyẹn táwa bá ti sọ̀rọ̀ àwa kò kí kó jẹ èmi kó eléyìí jẹ sincerely o mo kó jẹ taqarruban ilallah láti fi súnmọ́ Ọlọ́run ọba wa torí gbogbo téèyàn bá ti sọ nínú ẹ̀sìn yọ ọmọ sẹ́kù títí ayé gbogbo ètò bá ti wá ní kílípù yẹn lọ́wọ́ ẹ fagilé
kẹ́ wá máa gbé eléyìí ní kẹ́ máa gbé káàkiri 3 kilo òun náà ni jáka orí kan abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ gbogbo yìí tí a ṣe mistake ọlọ́pàá ṣàforíjì fẹ́ni kọ̀ọ̀kan wá ń bẹ̀ gbogbo yìí téèyàn bá ti mọ̀ọ́mọ̀ ṣe láburú ọlọ́wọ́n bá kò kí bìyàn abẹ́lẹ́ kọ́lọ́mọ́ bí wa kọ́lọ́mọ́ bí ẹ̀yin náà kọ́lọ́mọ́ ṣàgbà lẹ́sẹ̀ fún wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.